Honorable Olatunbosun Ayodeji ó ní lọ́jọ́ ìbí ẹ congratulations. Onílébìrìmù táyé ń fẹ́ okú oríire. Ó ti lọ́mọ ikú tí kú ò gbọ́dọ̀ gbà. Ó ti lọ́mọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Ó ní lọ́jọ́ ìbí ẹ àwa bá ẹ yọ̀. Ìgbà ọdún láyé o ọdún kan ní. Ìgbà ọdún láyé ọdún kan bá ní. Honorable Olatunbosun Ayodeji Isaac Onílébìrìmù táráyé ń fẹ́. Ikú gbọ́dọ̀ pa o ẹ̀mí gígùn ní tìrẹ láyé. Ikú gbọ́dọ̀ pa ẹ̀mí gígùn ní tìrẹ. Honorable Olatunbosun Ayodeji Isaac tí gbogbo ènìyàn mọ̀ sí Onílébìrìmù ó kú oríire ọjọ́ ìbí rẹ̀ òní tó bá ọ láyé. Ẹni ọdún bá bá láyé dandan ni kó nítọ̀hún ọmọ oore tó lù ṣe. Honorable Olatunbosun Ayodeji ronú jinlẹ̀ ó ní ká máa bá òun fìyìn fọpẹ́ fọba Elédùà lókè. Ọmọ wọn lẹ́fún alààyè lẹ́ o ọmọ olókè kò mòkè gígùn èdú ilé àwọn ẹ̀bọ̀n kú mòye nbámọ̀wé òkè náà kù ilé ilé àwọn nbámúgba tèmi dání ọmọ alágbọ̀n wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ọ̀nà ìjà ọ̀ ó jí mọ́ ọ̀pá olúka lọ́ra ọgbọ́rùn lé gọ̀dọ̀gbọ́ àkùn ẹ̀yìn gangan lọmọkùnrin kan ṣoṣo ọ̀nà òfin ọmọ wá ọmọ ẹkùn ọmọ gbàmígbàmí ṣojú mìọ̀mìọ̀ ó gbé lílà adé kárí ọmọ ẹ̀dìyẹ òṣèré àkànkẹ́ òní ọjọ́ karùn-ún nínú oṣù kìíní ọdún làyájọ́ ọjọ́ ìbí rẹ̀ olóríire ọkùnrin láwùjọ ẹ̀dá adarí oorun Èdùmàrè ló pé kó mọ̀ ṣẹ̀mí lókè èèpẹ̀ ọba tó dá ọ sí láwá bá ọ gbéga ọlọ́jọ́ ìbí máa jó máa yọ̀ kó o tún máa bá mi sọ̀dí wùkẹ̀wùkẹ̀wùkẹ̀. Honorable Olatunbosun Ayodeji Isaac Onílébìrìmù ọdún yìí ti bá ọ láyé ó bá ọ láyé ara rẹ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó jẹ́ pé ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ lẹ́jọ́ ṣàná tí ò sí mọ́ àánú Olódùmarè ọba lórí tó fi ń gbénú ayé ṣe nǹkan rẹ Èdùmàrè tí ń bá ọ ṣe òní padà lẹ́yìn rẹ láéláé ọba òkè tí ń gbé ọ̀gá kò ní í já ojú lẹ̀. Honorable Olatunbosun Ayodeji ó ti bá wọn ṣọdún ọdún yìí láyé àìní lè ṣe ẹ̀mí ìmọ̀ Elédùmarè ò ní fi kàn ọ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n fẹ́ ọ fúnre kówó rẹ ó mọ̀ pọ̀ sí kọ́lá rẹ ó mọ̀ pọ̀ sí kí ìgbéga rẹ ó mọ̀ pọ̀ sí òní dológo àná. Honorable Olatunbosun Ayodeji Isaac Onílébìrìmù ẹni ayé ń fẹ́ ni ọ́ ẹni ìlú ń fẹ́ ni ọ́ òní dàrí sọkún òní dàrí pòṣè Èdùmàrè lókè òní jẹ́ kó o dẹni tí ń bá wọn ṣa pépà lójú ọ̀nà. Ìgbà ọdún kan ni fún ọ tọlọ́dọọdún làárọ̀ rọ́gbọ́ ọdọọdún làárọ̀ wùsà. Honorable Olatunbosun Ayodeji Isaac Onílébìrìmù ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ìṣẹ̀lẹ̀ tó ò ní fi ṣẹ̀mí ìmọ̀ Elédùmarè ò ní fi kàn ọ́ pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí rẹ ò ní bá wọn dèrò sàré. Honorable Olatunbosun Ayodeji Isaac ṣebí níre là á sọ̀rọ̀ atare bí adùn là á sọ̀rọ̀ ìrèké ò ní bá wọn mọ̀ kóró láyé ò ní bá wọn tàràkà kó o tó jẹun ìran ṣẹkẹrẹkẹ kì í bá wọn ròde ìbànújẹ́ ọ̀rọ̀ bí ẹkún bí òṣè kò ní kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ tiẹ̀ ọ̀rọ̀ bí ayọ̀ bí ìdùnnú bí ire ní kọ́ máa ráyé ó máa fi wá o ayé ò ní fi kó sísan lẹ́san gbogbo iṣẹ́ rere tó ti yàn láàyò adúkanlẹ̀ dá ṣe tí ò ní ṣe mí mọ́. Honorable Olatunbosun Ayodeji Isaac Onílébìrìmù ọdún yìí ò ní jókòó rẹ láyé ẹni bá ro kúrú ọlókè èèpẹ̀ kírun wo mọ nìṣó lálákejì torí gbígbé bá ṣu yóò bá ya ẹ̀kọ́ ni gbígbà bá ṣu yóò bá ya ẹ̀kọ́ ọwọ́ tó gẹ̀dẹ̀ bá ti gbé ara rẹ̀ ní fi ń nà ó jàre máa rìn kó máa yan fandafanda lójú abínú ẹni Olúwa ń bẹ lẹ́yìn rẹ̀ èèyàn sì wà. Arínilóde àbẹ̀rẹ̀ arínilóde àbẹ̀rẹ̀ wọ́n wá lè bí gbé talẹ́ni tí kọrin ewì fọlọ́jọ́ òbí tí ń bá dúpẹ́ tí tó bá wúri ẹ̀mí gígùn sí ọ̀kẹ́ fìlà Ayọ̀dèjì ló ń kọ́ tẹ̀mí jẹ́ ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdèpètàn bí ẹni jẹ̀kọ́ yangan Mr. Ìlérí Ẹ̀ṣẹ̀ ló ń sọ wípé Honorable Olatunbosun Ayodeji Isaac tí gbogbo ènìyàn mọ̀ sí Onílébìrìmù ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ torara pápá ńlá fẹ́ tu ibi gìjàgìjà ńlá fẹ́ fọ̀n òjòjò ò ní ṣòwò kówó mọ́ lè nájà èèwọ̀ ni ó ti ṣọdún ọdún yìí ó ní dandan kó o bá wọn ṣẹ̀mí lókè pẹ̀.